o wọn ò bọ̀ dáadáa o wọ́n ti bà àwọn èèyàn wa jẹ́ o ẹ ní jèrè yìí tẹ́ ń darí wa ẹ ní jèrè torí ń bolẹ̀ wà ètò àbòdà tí wọ́n fi wọ ìlú tí wọ́n sì fi yìnbọn tí wọ́n sì fi kó àwọn èèyàn wọgbó láti Èkìtì tí wọ́n sì fi kó wọn lọ ní igbó Kwara ọ̀rọ̀ tí yùn ẹ pé àwọn ọmọ yín tẹ́ bá ń bá àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ yín ṣe ọ̀gá yín Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́mọ ìyájú òǹgò tó bẹ́ẹ̀ kọ́ yájú sí bàbá Kọ́lá Olóòtú ta ní jẹ tájá ń jùrù ìjọ lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn bàbá yìí ti ń bá bọ̀ sí pẹ́ tó kọ́ wọn ò sì bàjẹ́ Ọlọ́run sì mọ̀ yí lórí Facebook sóti. èyí èèyàn ẹ wo bí dáàdi wa Ààrẹ Òpìtàn wọ́n sì jáde sọ̀rọ̀ sí Gani Adams pẹ̀lú àwọn ìjọba lórí àwọn ọmọ tí àwọn Fúlàní tí wọ́n jí gbé tí wọn ò rí wọn gbà wáì tó ṣe pé tán bá ti ń jí àwọn ọmọ kó kíní náà ń kó wọn lọ Kwara ni wọ́n ń kó wọn lọ lọ́dọ̀ Emir Ìlọrin ẹjọ́ báwo ni gbó yẹn báwo náà ṣe ń kó wọn lọ sí Ìlọrin lọ́dọ̀ Emir Ìlọrin ẹjọ́ sí ẹ máa ní kò ní ọwọ́ ìjọba nínú àbí Emir Ìlọrin gangan mọ̀ sí ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ ẹ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ bí wọ́n ṣe tú pẹ̀rẹ̀pẹ̀ rọ̀rọ̀ nínú fídíò yìí ẹjọ́ bá mi láìkì kẹ́dẹ̀ bá mi share fídíò yìí. ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn fi kíní ìṣẹ̀lẹ̀ Yorùbá mo tún fi ọba tó dá ẹ lọ́rùn búra wà láì mẹ́tàlá Fúlàní ò bá wa gbé ẹ sí wálẹ̀ ẹ fi wálẹ̀ ẹ já sẹ́nu igbó wa bó ṣe wù wá ẹ kẹ̀tẹ́ ẹ fi wálẹ̀ lóṣù kan ká sẹ́nu igbó wa ìbáwá la ní igbó wa ilé bàbá ọmọ máa bọ ọmọ lẹ́rù ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe wá náà ní ẹ̀yin olórí burúkú torí ipò tẹ́ ń wá torí ìbáṣepọ̀ orí burúkú tẹ́ ń wá. èyí tí a sì fẹ́ kí Tinubu ó ṣe àní ẹ fún wa ní regional system ẹ ṣe Nàìjíríà ní region kí region kọ̀ọ̀kan ó mójútó nǹkan mẹ́ta lèmi mọ̀ tó lè yẹ wá àkọ́kọ́ ni forest guide ẹ̀kejì state police ẹ̀kẹta ni regional system ẹ pín sí region kí region kọ̀ọ̀kan dá mójútó gbogbo orí burúkú táwọn olóṣèlú yìí ṣe yóò dínkù nígbà tó bá ṣe pé state lówó ti ń lọ sí federal tówó ti federal wá sí state mọ́ orí yín ó pé gbórí àwọn Awólọ́wọ̀ ṣe pé toró ní tí yóò pè bí orí àwọn Awólọ́wọ̀ ẹ̀kan ńlá gidi ni ìranù lẹ́ ń ṣe ẹ lọ wo gbogbo yunifásitì wa ẹgbẹ́ òkùnkùn wa pọ̀ kọ́ọ̀tì pọ̀ ó ti kúrò nínú skul níìsì ó ti ń bọ́ sí gbangba bẹ́ẹ̀ dé di Àràbà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dé Ṣàgámù ni bẹ́ẹ̀ dé gbá ni bẹ́ẹ̀ dé gbòòrò Ìbàdàn ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹ́ẹ̀bà ṣé àwọn ọ̀la wa nu àwọn wọ̀nyí náà ni wọ́n sì ń di olóṣèlú wọ́n ń di olórí àwọn ìkílẹ̀ wa fẹ́ kí wọ́n ṣerú àánú wo ni wọ́n wà lójú wọn nígbà wọ́n wà níléèwé nígbà wọ́n wà ní kékeré ẹ̀mí èèyàn ọjọ́ wọn lójú ṣégbà wọ́n wá dẹ̀gbà lẹ̀mí èèyàn ọjọ́ wọn lójú dúkìá ọjọ́ wọn lójú ṣégbà wọ́n dàgbà dúkìá ọjọ́ wọn lójú. àwa fi ń pariwo a dúpẹ́ o àwọn èèyàn wa tí wọ́n kó ní Ẹ̀dá Oníyọ̀ ní Èkìtì àti rí wọn gbà a máa gbà wọ́n lálàbọ̀ ara ni kò sẹ́ni tó lè wo fídíò yẹn tẹ́ bá tún béèrè fún ẹ sáà tó ṣe fídíò a tó fún yín fídíò tẹ́ tún wò méjì ni wọ́n ti fi ṣọwọ́ sí mi àánú ẹ bá bá àwọn ìyá yẹn àwọn ọmọ yẹn ṣe kù ọmọ kékeré ń bẹ́ẹ̀ kò sí gbogbo àwọn tí wọ́n ń bọ́lẹ̀ nu mọ́tò wọ́n ń gbé wọn bọ́lẹ̀ ni lẹ́yìn àwọn arúgbó bóyá àwọn arúgbó nìkan wọn ò fọwọ́ bà wọ́n ń gbé wọn bọ́ọ̀lẹ̀ ni ọmọge tọ́jà tó dúró wọ́n ń gbé bọ́ọ̀lẹ̀ ni ojú wọn ti rí sẹ́bi ni ṣé rádaràda tí wọ́n ti sọ àwọn ọmọ ọlọ́mọ dà nínú igbó kò dá bẹ́ẹ̀ yín tẹ̀ ń darí wa wàhálà ẹ̀lẹ́ látòbọ̀ tán rẹ o mo fi ọlọ́ọ̀bá búra yóò ní dáa kẹ́yìn gbogbo tẹ́ ẹ bá kójọ báyìí yóò parẹ́ mọ́ yín lójú ni èyí olórí burúkú gbogbo yìí ẹ pèsè ààbò fún wa ní ẹ bá fẹ́ gbé pè ẹ pèsè ààbò fún wa ẹ́mbásì lè ṣe ẹjọ́ ṣe títí Èkìtì inú o bó o ní ti àwọn èèyàn wa ní oríire ó ṣe wá rí báyìí ojoojúmọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn Fúlàní sì ń bẹnu gbó tí wọ́n ń kidnap èèyàn tẹ́sí ń pa àwọn èèyàn lójoojúmọ́ ni nílẹ̀ Yorùbá àwọn gómìnà wọ̀ wá rí kan ọ̀rọ̀ Fúlàní ò le àní ẹ sí wálẹ̀ kí ẹ̀yin ìjọba ẹ̀kan kéde ní pẹ́tò gbogbo nínú ẹ̀yin ọdẹ ẹ̀yin aráàlú ní agbègbè yín ẹ lé àwọn Fúlàní kú ònú gbó yín nílò owó lọ́wọ́ yín ẹ̀rì tá a kan lu gbó ní ìsìn nígbà wọn ò lé wọn ní gàngàn ṣèjọba gbowó fún wọn tí wọ́n retí owó ìjọba ẹni kúkú ẹni ó kù àwọn tó kù náà wọ́n ń ṣe ìgàngàn lọ́wọ́ báyìí abẹ́ gbúrò Fúlàní ń bẹ̀ mọ́
ẹ lè fi ẹ̀kọ́ tanná fún wa ní tó bá fi lè mú wa ṣe àṣeyọrí ní gàngàn tó lóko ń lo oko tó lódò ń lo odò nígbà àwọn jí àwọn kan gbé nílà ńlá tẹ̀ ní ìsìn Fúlàní 3 olórí burúkú alábọ̀dé ọmọ Yorùbá kan sọ́wọ́ ọ̀bà wọn àwọn Àmọ̀tẹ́kùn ò mú wọn. dákun torí Ọlọ́run kò sẹ́ni tó lè wo fídíò tí ẹ ń fi ojú àwọn tí wọ́n gbà lẹ́dà Oníyọ̀ kò sẹ́ni tó lè wò tínú rẹ̀ ó dùn. ó lé lóṣù méjì láti April 28 nẹ̀wò irú àwọn obìnrin àwọn ọmọdé kìíní yẹn só lè kúrò lára wọn só lè kúrò lọ́kàn gbogbo ẹ̀ ǹjẹ́ local government fún wọn ọta lásán owó ọta lásán ṣe é fún wọn ṣe é ràbọn fún wọn ẹ̀ ń sòsì bí ẹran aṣẹ́wó gbogbo ayé ń wò yín láwò sunkún ẹ̀ ń wòra yín láwò rẹ ẹ máa wo ohun tí ó gbẹ̀yìn yín àtúbọ̀tán yín ò ní dáa wàláì kì í ṣe pé èmi lèmi sọ bẹ́ẹ̀ mo sì fi ń dá yín lójú ni pé báwọn alálẹ̀ ẹ̀dẹ̀ ṣe wínú àtúbọ̀tán yín ò ní dáa gbogbo ẹnikẹ́ni tó jẹ gómìnà ni o tó jẹ ààrẹ ni o tó jẹ federal honourable ni o state honourable ni o senator ni o minister ni o commissioner ni o chairman ni o tí ọ̀tara ọ̀rọ̀ lẹ Yorùbá tí ó pèsè ààbò bílẹ̀ Yorùbá ó ṣe ní wó lọ síwájú àtúbọ̀tán yín ò ní dáa gbogbo tẹ́ ẹ bá fọwọ́ yín kó jọ yọ parẹ́ mọ́ yín lójú kẹ́ tó kúrò láyé ni ìyẹn olórí burúkú abẹ́rò pé ká ẹ kó mílíọ̀nù kéèyàn ọmọ tòsí wèrè àbẹ̀rò pé kéèyàn kówó rẹpẹtẹ sọ pé kéèyàn ọmọ tòsí wà láì tọ́ ọba tòsí ó tòsí kẹ́yìn láyé tí gbogbo ohun tó ní tí ó parẹ́ mọ́ ọ lọ́wọ́ Yorùbá ní ẹbẹ̀rù àgbàná ṣé tí ó wo fídíò tínú rẹ̀ ó dùn sẹ́mi náà rí tẹ̀sán láti yẹjọ́ yìí ọ̀rọ̀ yìí náà ní gbogbo wa ń sọ bóò ni ò ṣe ní káwa lára ọ̀rọ̀ yìí ní gbogbo wa ń sọ adúpẹ́ àti ráwọn èèyàn wa gbà Èkìtì state government fún wọn lówó ni o wọ́n dúnàdúrà ní o àti rí wọn gbà ṣùgbọ́n ẹ ń bá wo fídíò àwọn èèyàn wa wọn ò bọ̀ dáadáa o wọ́n ti bà àwọn èèyàn wa jẹ́ o ẹ ní jèrè yìí tẹ́ ń darí wa ẹ ní jèrè torí ń bolẹ̀ wà ètò ààbòdà tí wọ́n fi wọ ìlú tí wọ́n sì fi yìnbọn tí wọ́n sì fi kó àwọn èèyàn wọgbó láti Èkìtì tí wọ́n sì fi kó wọn lọ ní igbó Kwara. ká sì dákẹ́ ká má wàá sọ̀rọ̀ kẹ́nìkan wá lónìí gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà Èkìtì Abíọ́dún Oyèbánjí lórúkọ rẹ̀ ká má wàá sọ̀rọ̀ ẹ pèsè ààbò ẹ sì ẹjọ́ gbá lórí yín ẹ fi wèrè díẹ̀ kún ẹ ranjú ká ní wèrè tó ti dé sí gómìnà wa o wèrè ara gómìnà wa ti dé táwa ń fẹ́ nu ẹ fi wèrè kún kìíní tí máa ń ṣe gómìnà wa tó ti já wọn jẹ kẹ́ẹ̀kan jíjọ́ kan ni kẹ́ẹ̀kan pé gbogbo àwọn ẹ̀ṣọ́ ni Àmọ̀tẹ́kùn sọ́jà ọlọ́pàá OPC ìrú ẹkùn ọyẹ ẹja lọ núgbó ọ̀sẹ̀ kan láàfin ìṣèwọ́de núgbó kẹ́ẹ̀ lé wọn kàbàkàbà káwọn náà máa pàgbọ́ wọ́n lẹ́sẹ̀lẹ́ gómìnà Èkìtì wèrè gidi ni ó wèrè wà ní orí rẹ táwa fẹ́ gbọ́nù ẹ wo nǹkan nílẹ̀ Yorùbá á sàṣàbò ní sáà ẹ wo fọ́tò fídíò tá a post ìjọ́wọ́ náà tá a sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn tẹ́ ẹ rí lórí WhatsApp wa ara àwọn èèyàn wa méjì náà ní Kwara State ni ẹ wò bẹ́ẹ̀ ṣe yìnbọn pẹ́ni ẹlẹ́ni nítorí wọ́n fẹ́ lọ fi epo sí mass kémi àti ọba àlè máa rí nẹ́tíwọ̀kì lò ni wọ́n pa àwọn ẹni ẹlẹ́ni pakúpa wọ́n sì gbé ẹnìkan lọ gbogbo fídíò bẹ́ẹ̀ sì ń dúnàdúrà gbogbo ọ́díò yẹn mo kú plẹ̀ fún wa bí ń jẹta ara wọn wá làwọn tí ìrù ẹkùn mú nínú igbó táwọn kan tó jáde tẹ́ ń sọ rádaràda wọ́n á gbàgbà méjì lọ́wọ́ wọn agbègbè ibi tẹ́sí ti kọ́ àwọn èèyàn nìyẹn. now ìjà wa bẹ̀rẹ̀ ẹsẹ̀ àkọ́kọ́ tí ẹ̀dá Oníyọ̀ mo sì ń padà bọ̀ ńbẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ mi àkọ́kọ́ yóò lọ sí ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ẹ kìlọ̀ fún àwọn ọmọ OPC yín àtàgbà àti kékeré inú wọn ìlú Ìbàdàn ni wọ́n ń pè bí orí tiwa sì pé ojúlówó Yorùbá làwa Ìbàdàn kò sí àsáwọ̀ lára wa
wọn ò lè ẹsẹ̀ máa júwe pé eegun ní ara wa tiẹ̀ náà lè gùn Gàǹbàrí nìran wọn Fúlàní nìran wọn. Bàbá Kọ́lá Olóòtú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni Mọ́gàjí Kọ́lá Olóòtú àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ jẹ́ ń gbé kọ́ yìí láti ìpínlẹ̀ Èkìtì. Hello ọmọ ọba. Àwa nìyẹn o. Ètò ni o. Oríire ni tí sì tó ń ba nínú jẹ́. Bẹ́ẹ̀ ni mo wà lórí ètò bẹ́ẹ̀ ni gbogbo ayé ló ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni ó yẹ dá sí gbogbo ayé ló ń gbọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa ṣe kí àwọn èèyàn wa tí wọ́n bá òmìnira. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín. Torí pé òmìnira tí gbogbo èèyàn ti ń pariwo fún àwọn èèyàn wa lọ́dún tó ti pẹ́ ni. Torí èmi ló pé oṣù méjì àti ọjọ́ méje tó kó àwọn èèyàn wa ní ẹ̀dá orílẹ̀. Oṣù méjì àtọjọ́ méje. Bẹ́ẹ̀ni 67 days. Ṣùgbọ́n ní atlas ló gba òmìnira. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé báyìí gba òmìnira wọ́n ní àwọn púpù yẹn ló wá bọ́jú orí owó fúnra wọn. Gbèkè tó ṣe gómìnà tó bá wọn dá sí. Kì í ṣe gómìnà ló fún wọn lówó àwọn fúnra wọn lọ́dún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó pè ní bábá mi sọ̀rọ̀. Wọ́n sì sọ pé ìgbèsè yẹn ti wà láàrin ọdún àwọn lónà ọgbọ́dẹ rámìlán ẹni tó yẹn gbà. Kí ò lè yẹ kó ń bẹ̀. Ẹ lọ sí mílíọ̀nù ní àpò ìjọba. Tí wọn lè jẹ tó jẹ́ bá àwọn èèyàn lọ́dún. Nígbà tí ètò ààbò ṣe dáadáa. Ẹ ń ṣe rí a sì ṣèwádìí sọmọ pé ìjọba ò ní sọ jáde wípé àwọn fún àwọn èèyàn àwọn fún àwọn agbésùmọ̀mí lówó kí wọ́n lè túyàn sílẹ̀ sọmọ pé ìjọba ò ní sọ ẹ sì já ṣèwádìí lábẹ́nú náà lórí ẹ̀ sọmọ pé ìjọba ò ní sọ. Àwọn tó jà dúró wọn, àwọn tó dára lé wọn tó gbèsè ẹ̀ jù wà lọ́rùn wọn. Bẹ́ẹ̀ni sẹ́rí nípa yẹn ṣe mọ̀ pé wọ́n ti kọ́kọ́ san 10.5 million kan tẹ́lẹ̀ nígbà tí gbogbo ayé ò tí ì gbọ́ táwa gan ò tí ì gbọ́. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Ìjọba kan ń bẹ ìjọba nítorí wọ́n lágbára jù wá lọ. Ẹ̀bẹ̀ náà bóyá bá mi bàbá ìjọba á tẹ̀lé mi. Ẹ sọ bí Yorùbá ṣe máa sọ ẹ̀bẹ̀ là ń bòṣìkà á ti mọ̀ pé kà làwọn ti ń darí wa ẹ̀bẹ̀ là ń bòṣìkà. Ìkàlẹ̀ mímọ̀ wọ́n sí o ìkàlẹ̀ mímọ̀ wọ́n sí o ẹ̀bẹ̀ là ń bòṣìkà. Wọ́n wá lágbára tọ́lọ́run. Ọlọ́run tí máa ń gbàgbára lọ́wọ́ alágbára tí ó sì fún ẹlòmíì kó máa fi ṣagbára. Ọlọ́run tí máa ń sọ ọ̀lẹ di alágbára tí sì máa ń sọ alágbára di ọ̀lẹ. Ṣé àti Ṣèyí Mákindé àti Oyèbánjí àti Sanwó-Olú àti Ayédatiwa àti eléyìí Abíọ́dún àti Adélékè ṣé wọ́n lórí àga gómìnà wọn ò kù sí. Bẹ́ẹ̀yẹn kú bẹ́ẹ̀ gan gbé jáde ilé ìjọba èèwọ̀ ni àìtúnṣìyàn ilé ìjọba. Ìjọba náà máa bá wa pariwo gbogbo ìjọba bá lè ṣe fún àwọn ìyẹn tó bá fi jáde jáde gbogbo ọ̀nà tí ìjọba lè fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀jọ̀ kan ṣe fún wọn. Ojú wọn ti rí o. Ọ̀rọ̀ wọn dàbí àwọn ìyá mi tó bá jáde lóru. Ṣe rí mistake tá à ń ṣe bí wọ́n ṣe gbà wọ́n gbogbo àwọn fámìlì yẹn Adó Èkìtì ló yẹ kí wọ́n máa wá àwọn pípù yẹn lọ kí wọ́n lọ já wọn lẹ̀ níwájú ilé ìjọba kí wọ́n dẹ̀ kú òun bẹ́ẹ̀. Ilé gómìnà gangan ilé gómìnà àbọ́fíìsì gómìnà ibẹ̀ wọ́n lọ já wọn sí gómìnà ìwọ ni wọ́n fọwọ́ ara rẹ̀ kó wọn lọ kó náà fojú wọn rí bí wọ́n ṣe ń kó wọn lẹ́ẹ̀lẹ́ báwọn èèyàn ṣe dà mọ́ lọ́wọ́. Wọ́n tún pa lára wa kí gbogbo ayé wá rí láyé fóònù kó wá pa lára wa kó náà wá kó ìjọba bí ọba lọ láyé àtàlàáfíà.
ọyá ẹ máa bí àwọn òṣìkà gbogbo ayé ní gbọ́ yín o ọyá o ẹ máa bí àwọn òṣìkà o ẹ̀yẹ máa bí àwọn òṣìkà tí ní lẹ́kìtì káwa náà máa bẹ tiwa lọ́yọ̀ọ́ káwọn tògùn náà máa bẹ tiwọn. ilé tèmi ni wọ́n gbé katapila kí wọ́n wá wó kéèyàn má wò lé mi o ọyá mò ń gbọ́. Gbogbo àgbáyé ló ń gbọ́ yín o. Wọ́n mọ̀ tí ń wọlé ẹni tí èsè kidnappa ẹni tí ọba ti gba tiwọn wọ́n mọ̀ ń wọlé wọn. Ọ̀dọ̀ wa mọ̀ ti kú òbẹ́ ọmọ ajá mọ̀ ti kú òníye táwọn rà ìrùpẹ́ mọ̀ kankan nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ àmọ̀jẹ́ mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ ni. Bí bá ṣe ń lọ àwa náà mọ̀ tẹ̀lé fídíò méjì ti tẹ̀ mí lọ́wọ́ nípa àwọn èèyàn yẹn kò sẹ́ni tí ó wò gbà tí wọ́n kó àwọn èèyàn yẹn jáde àti ìgbà tí wọ́n kó wọn lẹ̀ kò sẹ́ni tí ó wò ó tínú rẹ̀ ó dùn kó lẹ̀ òní ìbànújẹ́ ńlá ni fún wa. Ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀ adúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba Adédayọ̀ Gbàdámọ́sí láti ìpínlẹ̀ Èkìtì. Àwọn náà wọ́n jẹ́ kí n tètè mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀rí gbogbo bàtà bá ti ń sọ̀rọ̀ tá ti ń dákọ̀ tiwa nípínlẹ̀ Ọ̀yọ́ lásán máa pé nǹkan ṣe wá lẹ́kìtì náà ò lẹ́dà oníyọ̀ lẹ́kìtì o kìí ṣe ti ìjọba àbílẹ̀ Oríire nìkan ò tẹ̀dá oníyọ̀ lẹ́kìtì wọ́n wọnú ṣọ́ọ̀ṣì o wọ́n pa èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọ́n pa èèyàn mẹ́ta wọ́n sì kó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọgbó. níta gbọ́ ni pé lára àwọn tí wọ́n kó ẹnìkan bímọ síbẹ̀ ṣùgbọ́n fídíò méjì tí mo rí mi ò rí ọmọ tó tó ń bẹ̀ ìyẹn ní àtúnṣiṣẹ́ lé lórí àárọ̀ ọmọ tó tó ń bẹ̀ níta sì tó gbọ́ ni pé ìyá àgbàlagbà tó jẹ́ 84 years màmá ẹ̀ ti jáde láyé àwa àmọ́ bóyá wọ́n rókù màmá ẹ̀ gbé ni o bóyá àwọn Fúlàní ó sọ bí tí wọ́n sin ìyá oníyà sí tí àwọn ẹbí yóò fi lè rí òkú ìyá àárí òkú ìyá yìí àárí nínú fídíò yìí bí bá ṣe ń lọ àmọ́ èyí tẹ́ ẹ bá ní fóònù nọ́mbà gómìnà Oyèbánjí lọ́wọ́ ẹ láàrẹ Lájí Àbáàsì fẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọn ì bá ṣe tó ní ìgbéraga ọba sì ṣe páwọn náà wọn ọba pè mí ẹ pè mí kájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wá o. Gómìnà Oyèbánjí lẹ́kìtì Bánjí mi èmi fẹ́ bá yín sọ̀rọ̀ táwọn ọmọ Nàìjíríà ní bá yín sọ o inú ń bí mi o wàhálà inú mi ò dùn wàhálà mo fọlọ́ ọba búra. èyí táwa ń bá bọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ẹ kìlọ̀ fáwọn ọmọ OPC yín ìlú Ìbàdàn yìí àwa ò ní í gbà báyìí ṣe é gbà kẹ́nìkan ó rí wa fín pàápàá tó bá jẹ́ olóyè ẹ rántí pé ńgbà tó ṣèmi àti yín tí fi ń gbá lórí mi Ìbàdàn ló ní kó gbá lórí mi ìfẹ́ fèsì nígbà tá lákọ̀ọ́kọ́ wọ́n pè mí ni pé ààrẹ olóyè Olúbàdàn ni ó fèsì Mọ́gàjí Kọ́lá Olóòtú káyọ̀ tí ọmọ Ìbàdàn kú ò káyọ̀ tí olóyè Olúbàdàn kú ò àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó ní bá a sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó sì wà nínú àwọn mẹ́jọ bàjẹ́ ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló ti tẹ̀lé jìká tí wọ́n ti fi gòkè nínú olórin ni nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ni nínú oníṣòwò ni ọjà tí Kọ́lá Olóòtú bá polówó àṣẹ ti gùn ìrìn tí Kọ́lá Olóòtú bá rìn àṣẹ ti gùn ẹ sì lè rí níbi oúnjẹ ẹ̀wọ̀ sí nínú ẹ tó ṣe pé àgbàlẹ̀ Yorùbá ni tó ṣe pé tọ́ba ti joyè kọ́mọ̀ ní àpọ́mẹ́ǹtì pẹ̀lú gómìnà kan àbí ọba ìlú kan àbí ọlọ́lá kan tí wọ́n bá kàn gbọ́ pé táwọn ní wá mi wọ́n ní bàbá Kọ́lá Olóòtú ti ń ṣètò lórí rédíò ni ẹ jẹ́ wọ́n máa bọ̀ ni wọ́n ò wí torí pé alápọ̀nlé èèyàn ni ọwọ́ abàdé bẹ́ẹ̀ ọjọ́ orí wa ń bẹ̀ ọwọ́ abàdé bẹ́ẹ̀ Mọ́gàjí ni nìbàdàn ọwọ́ abàdé bẹ́ẹ̀ olóyè Olúbàdàn ni irú ẹni bẹ́ẹ̀ làwọn ọmọ OPC kan tí wọn ò já lẹ́nu ọmú ni wọ́n wà láwọn fẹ́ sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kìlọ̀ fáwọn ọmọ yín o
àwa ò ní í gbà kẹ́nì kó fi ẹnu àbùkù kan Mọ́gàjí Kọ́lá Olóòtú káwa dákẹ́ ẹ gbọ́ ìyáláyọ̀ ọ̀rọ̀ o ẹ mọ̀ mí o èmi èjà o mi èdè ẹ̀bú èbú ṣùgbọ́n tí n bá bẹ̀rẹ̀ ẹ mú mi tí o ilé wa kú èjòyè ilé bàbá rẹ̀ béèyàn bá ti jẹ́ olóyè wọ́n sọ̀rọ̀ sí béèyàn bá ti jẹ́ gbajúmọ̀ wọ́n sọ̀rọ̀ sí ẹ wo táwọn ọmọ kéékèèké ìbá ń bá mi wí tọ́rọ̀ tá a bá sọ̀rọ̀ ẹ rí i pé mo máa ń wò wọ́n ni ṣùgbọ́n bí tá a bá ti yẹ ká bá ọgbọ́n tá a bá wá bá àgọ́ ń bẹ̀ à ní dákẹ́ ṣùgbọ́n níbi láti mọ̀ pé ṣẹlẹ̀ àpilẹ̀ lè bọ́gbọ́n ń bẹ̀ àgọ́ náà láàmú bá ń bẹ̀ kó lè dùn mí. gbogbo ẹni tí ó bá ti wá ṣe ti yín ó ti dọ̀tá yín gbogbo èèyàn kọ́ ni ó ṣe ti yín bẹ́yìn náà ò sì lè ṣe gbogbo èèyàn tó bá sì ṣe pé oúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ̀ ní jẹ ni ẹ̀ lérí jẹ wàláì mo fọlọ́run búra ẹ̀ lérí jẹ torí ibi tẹ́ ẹ̀ ṣe sílẹ̀ ti fẹ́ jẹ àwọn ọmọ ààrẹ rèé ẹ̀ lérí jẹ ìgbà tẹ́ ẹ̀ sì ń jẹ tí yín kò sẹ́ni tó bínú ẹ jẹ́ láyé Jonathan oríire wa ni àkúnlé ẹ mú wá owó wá gbà náà mi ìgbowó ẹ̀kọ́ àtàkàrà lọ́wọ́ yín mi sọ pé sapala ní wù mí jẹ mi sọ pé jọ̀jọ̀ ní wù mí jẹ mi sọ pé àwọn ní wù mí jẹ ẹ gbà ẹnà bẹ́ẹ̀ ṣe rí ni ọ̀rọ̀ ètò ààbò tilẹ̀ Yorùbá lélẹ́yìí kì í sọ̀rọ̀ owó tá a fẹ́ rí ń bẹ̀ bó o láṣẹ dáàbò bo lẹ̀ Yorùbá ni tó táwọn èèyàn bá wá sọ̀rọ̀ káwọn ọmọ yẹn wá jáde kí wọ́n wá kéyìn ìta bí ẹyin ẹran sunsun kó dáná ó agbálẹ̀ Yorùbá náà lẹ́yìn náà mélòó ni ẹnìkan ń pè ọ́ olóògbọ́ béèyàn bá fà bá ń pè ọ́ gbàgbọ́ ya o mélòó ni gbogbo àwọn ọmọ yín nu population lẹ̀ Yorùbá sọ̀rọ̀ dá lẹ́nu wọn tí gbogbo àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà bá bòyìn lórí àrífín tẹ́ ẹ ṣe sí Kọ́lá Olóòtú wà láàárín ẹ̀ nílé rè ẹ ṣe àtúnṣe ń bẹ̀ o kẹ́ ẹ sì sọ fún wọn pé ẹ̀yin kọ́ lẹ rán wọn ẹ má rí bàbá Kọ́lá Olóòtú fi o ẹ má rí bàbá Kọ́lá Olóòtú fi bẹ́ẹ̀ bá mọ̀ bàbá ló jẹ́ sí mi bàbá ìní Kọ́lá Olóòtú jẹ́ sí mi ọ̀gá ni wọ́n sì tó jẹ́ torí mo gba ojú pẹ̀nà Kọ́lá Olóòtú kọjá nínú àwọn tó rí wa pé ọ̀yá máa bọ̀ wàá máa ṣe program lórí Kọ́lá Olóòtú live àwọn ni wọ́n fún mi ní courage gbé Lájí Abbas wàá máa ṣe live táwa náà fi wá bẹ̀rẹ̀ mo tẹ èjìká Kọ́lá Olóòtú èmi náà tẹ̀gún òkè ọmọ àdábánijà ọmọ ẹyẹ momi sásá lóje ilé òjé yìí sì nílé tí ẹ ti bí ìyá tó bí ìyá mi ọjà agbónilé bàbá ìyá mi òjé nílé ìyá ìyá mi òkè adúmọ̀tàlà nílé bàbá tèmi ẹjá jọ nítorí Ọlọ́run ẹ hàn pé àwa Ìbàdàn sì ní ọ̀rọ̀ rọ̀ wá lọ́rùn oògùn ní ìnímọ̀ mẹjọ rò a sì ní fìkan pé méjì àwọn tẹ́sí kóńtà ni wọn ò gbé jájọ ọ̀rọ̀ rọ̀ tí yùn ẹ pé àwọn ọmọ yín tẹ́ bá ń bá àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ yín ṣe ọ̀gá yín Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́mọ ìyájú òǹgò tó bẹ́ẹ̀ kọ́ yájú sí bàbá Kọ́lá Olóòtú ta ní jẹ tájá ń jùrù ìjọ lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn bàbá yìí ti ń bá bọ̀ sí pẹ́ tó kọ́ wọn ò sì bàjẹ́ Ọlọ́run sì mọ̀ yí lórí Facebook só ti dúró Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ pé àwọn ọmọ yín o ẹ̀rù ọba wá o ayé ìjọ tẹ́ ẹ máa ń dà lúrú tẹ́ ẹ máa ń ṣe wèrè ti kọjá bẹ́ẹ̀lì kan bá lóun jáde ní ìsìn yóò jẹyàn rẹ̀ ń sú ayé ìjọ tẹ́ ẹ jàjà obìnrin gbogbo ìjà tẹ́lẹ̀ ẹjà láyé OPC ọ̀hún náà ṣebí Yorùbá náà lẹ́ dojú kọra yín tẹ́ ẹ pínra yín fashion méjì tẹ́ ẹ ń dà lúrú sínú igbó lẹ ti ń bá àwọn ọ̀daràn jà ìbẹ́yìn lẹ̀ ń para ayé ẹ mọyì àwọn akọ̀ọ̀lẹ̀ Yorùbá tẹ́ ẹ pàdánù lórí pé ń bára yín jà ẹ̀yin wèrè náà kí gbogbo yìí ẹ̀wí tá ẹ̀wí ẹ máa sọ̀rọ̀ wọ́n ṣe pé ti Sunday Igboho lẹ̀ ń bínú ẹ bínú pẹ́ o àwa nífẹ̀ẹ́ rẹ o a pé ti Sunday Igboho ni Mọ́gàjí Kọ́lá Olóòtú nífẹ̀ẹ́ rẹ o gbogbo Ìbàdàn nífẹ̀ẹ́ rẹ o tọrọ ọmọ Olúbàdàn ni àwọn èsì ìdọ́mọ́nù sẹ́rí èyí tí ò yé yín ẹ jẹ́ ìran yín tàn kọ́ba àlè yé yín Ìgbòho tẹ̀ ń wò ọmọ kábíyèsí Olúbàdàn ni ìjòyè Olúbàdàn sì la wá
àwa sì ń nífẹ̀ẹ́ rẹ̀ bá a ṣe nífẹ̀ẹ́ kábíyèsí Adéwọ̀lú Ládọjà iná ẹ̀ la sì nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ Sunday Ìgbòho. ẹ̀ẹ̀kejì bàbá tó fi Gani jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ ikú bàbá yèyé àtàndá ilẹ̀ rẹ o bàbá Sunday Ìgbòho tún ni torí ìlú tí ń jẹ́ Ìgbòho Aláàfin ló fi àwọn bàbá Sunday Ìgbòho bẹ̀ pé ẹ di bí ìmú fún mi mò ń padà sí Ọ̀yọ́ ilé tá à ń pè ní Ọ̀yọ́ ilé iná ní Ọ̀yọ́ ọ̀rọ̀ ìlà fi ń pe Ìgbòho àpèjá Ìgbòho ni Ọ̀yọ́ Ìgbòho ní ń jẹ́ Ọ̀yọ́ Ìgbòho ni àpèjá rẹ̀ kìí ṣe Ìgbòho lásán Ọ̀yọ́ Ìgbòho ni torí Aláàfin mẹ́rin ló sùn ìlú Sunday Ìgbòho Aláàfin mẹ́rin ló sùn bẹ̀ tí mo sì mọ̀ tán kọ̀ọ̀kan wọn àti pàtí kọ̀ọ̀kan wọn kú tó bá ṣe pé torí pé yùn ni báwa ṣe rí nù báwa bá ń bára wa jà láwọ Ọ̀yọ́ láwọ Ìbàdàn kò sí tí ń jẹ́ Ìbàdàn Ọ̀yọ́ náà ní Ìbàdàn ọmọ Aláàfin kú bàbá yèyé ni wá ẹ lọ wo gbogbo ìtàn Ọ̀yọ́ ni wọ́n ń pè wá bá a bá ń bára wa jà tó bá di ibi ká dáàbò bo ìlú ká dáàbò bo ilẹ̀ Yorùbá à ń gbàgbé ìjà ni à ń mójútó ń tá a fẹ́ mójútó Sunday Ìgbòho àwọn ọmọ ẹ̀ ń wọgbó wọ́n ń jà lọ́tún wọ́n ń jà lọ́sì ẹ̀yin sì wà lórí social media ẹ sì ń dagbádá kí wọ́n sọ̀rọ̀ sáàrẹ o ààrẹ ní ọ̀wá surprise wa ọ̀dà kíta kó délẹ̀ ní ìsìn bóyá báwọn Yíbò ni àbáwọn Bìní ni àbí láàrin ara wa ni kí wọ́n á ní kọ̀ọ̀kan mi nígbà wo èèyàn bá ṣe mí pé èwo dìde ní tá fi já ààrẹ ọ̀pìtàn gan àgbọ́kọ́sọ̀ kankan ṣe mọ̀ pé wọ́n challenge mi nu èmi náà wàá mọ̀ létè wọn dípò gbóná dánadáná ń ṣe lórí social media ẹ̀dà àwọn èèyàn gbó nígbà tí Ìgbòho ọ lọ gbogbo ibi tó lọ ṣékọ̀ lọkọ̀ bọ̀ alọ́mọ ogun 5 million tí ò wúlò alọ́mọ ogun 5 million aláwọn kinní káàkiri àgbáyé ẹ ti ẹ̀jẹ̀ wọn function kẹ́ ẹ wá kí fídíò wá tẹ̀ wá lọ́wọ́ kí má wàá post ẹ̀ kẹ́ wá sọ pé a ti máa rí òpètò ní sọ́ńpa rẹ̀ kò ní post ẹ̀ ẹ jájọ o Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn oníbodè ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ bàbá mi ọmọ àdábánijà ọmọ ẹyẹ mumi sásá lóje ilé bàbá mọ́gàjì kọ́ ló olóòtú èsẹ ni àrífín Ààrẹ Ọ̀nà Kakanfò gan ò tó bẹ́ẹ̀ kórìkọ́ ló olóòtú fín ìjájọ nítorí Ọlọ́run àfàwọn bàbá wa táyé ń bàdàn sẹ́rí kí n bá yín fi bàbá yín kan táyín rí béèyàn bá fi bàbá mi táyín ọba ní ọbẹ̀ pọn bàbá mi ní òní ọbẹ̀ pọn bàbá rẹ̀ ẹ sì lè mú wá ń bi ọ̀rọ̀ bọ́ bá sì di wa abẹ́rẹ́ tó gbà àwọn ọmọ wa tọ́jọ́ ọmọ Ìbàdàn tẹ́ ń so OPC tó bá délẹ̀ sẹ́rẹ̀ pé wọ́n wà lẹ́yìn yín dey play àwọ̀ ẹ̀ sòpò lórí wá pé ń bàdàn nígbà wọn bá pe gbogbo mọ́gàjì ilé kọ̀ọ̀kan Olúbàdàn ó ní ibi tá à ń lọ ibi tá a fẹ́ kẹ́ ẹ lọ nì Ìbàdàn máa ń sin àlejò rí nígbà tẹ́ ẹ̀ nílà káyé Ìbàdàn náà máa ń sọ Ìbàdàn máa ń sin àlejò túdánù Ìbàdàn ń sin àlejò àfiwọ́ tó bá jára wa tó ní blọọdù Ọ̀yọ́ lára tó ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ tó ní í ṣe pẹ̀lú Ìbàdàn kéèyàn wá látògbómọ̀ṣọ́ àgbàpẹ́ kan náà ni ẹ kìlọ̀ fúnra yín o tó bá sì yà tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ tún lọ kó kinní oníkarahun yín jọ sí kólókóló Lájí Ràsákì o àwọn dìdìrì òpònú Lájí Àbáàsì wọ́n fẹ́ sàṣì wọ́n tún pe Lájí Ràsákì kólókóló Lájí Ràsákì èmi kọ́ mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ń gbọ́ ẹ̀yin wèrè ìnàkí ẹ tún lọ kó àfọ̀ṣẹ yín ẹ kó gbogbo yín wà láìsàláì ẹ dánwò ẹ bá mi dánwò nínú òjò àrá ní ọ̀pẹ nìkọ̀ọ̀kan yín ẹ dánwò ẹ tẹ ẹ dánwò kí ló dé ìwọ̀n rádaràdá gan ẹ níjẹ́lẹ̀ Yorùbá ó sinmi àní ẹ̀bọ ọgbọ́n ẹ láwọn tó wà nù gbódànù orí social media nítorí wọn máa ń fọ́nì ẹ lọ di ẹ lọ kọ́lẹ̀ ẹ lọ wo majority àwọn tó bá ń jáde tí wọ́n láwọn ń bìjà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams lónìí mo fún wọn ní oṣù 6 sí ọdún kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò tún ti ya kúrò lẹ́yìn rẹ̀ kìíní yẹn àfi bí èdè bí orò ni gbogbo àwọn tó ń bìjà rẹ̀ dà láyé àwọn yèyé dára wọn ò sí pẹ̀lú ẹ̀ mọ́ gbogbo àwọn tó ń bìjà rẹ̀ dà nígbà wọn bá mi sákòó wọn ò sí pẹ̀lú ẹ̀ mọ́
kí ló dé ṣé n táwọn àpilẹ̀ lórí nu ó rù àwọn ẹ̀dọ́ ọmọ nù. èyí ò bá wọn. ẹ̀kẹta ọ̀rọ̀ iná ni ọ̀rọ̀ ti Súrì ìlú péjú Surajudeen Àdìó ó ti sọ̀rọ̀ tí wọ́n wọlé rẹ̀ lọ́jọ́sí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pé amúrọ̀bà ni adigunjalè ni tí wọ́n sì gbé mọ́tò wọn lọ wó máṣán rẹ̀ èmi èé sọmọ àlè mo jáde mo sọ̀rọ̀ ńgbà náà mo ní kì í ṣadigunjalè òjò bá pàṣẹ bàtà tó pa jẹun etí ẹ̀ ṣé nítorí pé kí wọ́n má bàa pa wá àbí kí wọ́n má bàa fìjàmbá ṣe wá láwa ní sòdodo ọ̀rọ̀ wà láì mo tó fọlọ́ọ̀bá búra ìjọ́ tọ́lọ́mbá ní máa kú ò láyé ni máa kú ò ìjọ́ tọ́lọ́mbá sì ní máa kú ò láyé kò lélẹ̀ àkókò tọ́lọ́mbá ní máa kú ò láyé kò lélẹ̀ ìṣẹ́jú kan ṣé láwa ní sòdodo ọ̀rọ̀ sí. àti ẹ̀wà jẹ́ bẹ́ẹ̀ tá ẹ jẹ́ ń téèyàn ọ̀mọ̀ Súrì èsè kínní ìkan náà jọ ni wàá jọ ṣe kékeré dàgbà ni iṣẹ́ mọ́tò ló sì ń ṣe láti ilẹ̀ iṣẹ́ mọ́tò níṣẹ́ Súrì ọlọ́ndẹ̀kẹ́ Súrì torí gbogbo náà bẹ̀rẹ̀ táwọn èèyàn ń sọ àti ilẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ ti wú sówó toró mọ́tò ni ìsìkọ́tò pé kó mọ́tò rówó ó ń wa mọ́tò nígbà ọ̀yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun náà gba ọ́fíìsì ó ń gbé mọ́tò lẹ̀ fáwọn èèyàn ní ìsọ̀rímẹ́ǹtì nígbà tí Ṣèyí Mákindé tó bẹ̀rẹ̀ tó fẹ́ lọ fún gómìnà ti sáà àkọ́kọ́ Súrì ní ìdí ìpè mi ni pé ààrẹ Ṣèyí Mákindé làwọn fẹ́ ṣiṣẹ́ fún bó àbí tí ìjòyè ńgbà náà pé bó ni màá ṣe é sí bó làwọn ṣe fẹ́ ṣe kódà ó fẹ́ kí n lọ ṣe interview fún ẹ̀gbọ́n gómìnà tó jẹ́ olóyè ńgbà náà. nígbà sì dìbò alákọ̀ọ́kọ́ ẹ lọ wo gbogbo ward 12 Ìbàdàn North East Suraju deliver rẹ̀ ni ó deliver rẹ̀ ni gbogbo polling booth tó ń bẹ ní ward 12 pátápátá ó deliver ẹ̀ ni torí inú mọ́sálásí wa la ti ń dìbò ibẹ̀ náà níbi tí Súrì náà ti gba káàdì tó fọ́ sí àjọ wà ń bẹ̀ ìjọ náà ni ó sì lérò lẹ́yìn iná ẹni pé bó ṣe wọlé bí gómìnà ṣe wọlé tán tí wọ́n fún ní alága onímọ́tò Ẹgbẹ́dá gbogbo àwọn bọ́ìsì lókè adú ni ní Lámìní lálẹ́ Ìwó ni tẹ́ẹ̀dé bus stop lọ sí Òjé káàkiri báyẹn dóje Ajé gbogbo àwọn bọ́ìsì ní Súrì kó mọ́ra tó fún wọn sí I was so happy. lẹ́yìn yẹn gbogbo olú kọ̀rọ̀kọ̀rọ̀ ládùúgbò ó ṣe street light sí kí ló ṣe fáwọn bọ́ìsì níṣẹ́ àti ilẹ̀ ní Súrì ti 8 olè bí mo ṣe wíńgbà náà nígbọ̀rọ̀ ń gbóná ìjọ kejì ìjọ tẹ́ wọlé rẹ̀ tí mo ṣe ètò bí mo ṣe wíńgbà náà nu àti ilẹ̀ ní Súrì ti kórìíra olè ṣèbẹ́ bíi tiwa ni èèyàn tiwa ni ọwọ́ wa lẹ́ẹ̀tì béèrè rẹ̀ àwa láṣọ̀tọ̀ ẹgbọ́n lè ní à lóòótọ́ ọmọ wa máa ń jalè ààbò lè nú ọ̀rọ̀ rẹ̀ rí àbárí bẹ́ẹ̀mi náà ṣe máa ń sin ẹran lónà máa ń sin ẹran ìgbà tẹ́mi ń sin ẹran gé èmi gan tó máa ń ta ẹran fún tí máa ń sìn bẹ́ẹ̀ yẹn bá dẹ́kun lèmi lónìí yọ ọbẹ̀ ẹran bẹ̀ ní sá kí ló dé sọ̀rọ̀ òṣèlú náà làwọn bá débi I was so happy torí gbogbo èèyàn ti ń retí pé kí Súrì ó sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú wá di pé ká máa lọ wọlé ẹni kọmíṣánná pólísì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìtìlú fẹ́ gbọ́ ibo ni Súrì ti lọ digunjalè tẹ́sẹ̀ gbẹ́sọ̀ adigunjalè lẹ́fi kàn án ọlọ́run kú mú yín ọmọ ààrẹ ni mí bí bá ti gbọ́ pé kẹ́lì sí i ti pè é ẹ bá pa ààrẹ o ẹ bá gbèsè Tinubu o ẹ bá gbé ìyá wa Fọláṣadé Òjó kíní tí ààrẹ gbé wá fún wa lọ́yọ̀ọ́ stéètì ní dàmí láàmú lórí òdodo ṣẹ́ẹ̀sì mọ̀ pé bàbá jẹ mí lówó 200 million lówó mi mo fẹ́ fi bá wọn fa wàhálà àìgbówó mi lọ́wọ́ ààrẹ àìgbówó mi lọ́wọ́ Sanwó-Olú torí ìjọ tí ìgbà fa wàhálà báyìí ni yìí kàn pé bàbá owó mi mo fẹ́ fi fa wàhálà mo fẹ́ fi fa wàhálà. ìta ìrètí iléeṣẹ́ ọlọ́pàá ilé ẹjọ́ wo ló sọ pé Súrì adigunjalè ni
ẹ lọ ilé rẹ̀ lónìí ẹ káwọn èèyàn bí ijọ́ kẹta ijọ́ kejì ẹ padà wá ẹ wá kẹ́rù rẹ̀ ibi ijọ́ kẹta síjọ́ kẹrin ẹ sì lọ wọlé nǹkan lẹ̀ àbà Ìbàdàn kéè bínú tán ojúlówó ọmọ Ìbàdàn tá a bá ń bára wá jà bínú tán délẹ̀ èèyàn máa ń lálàfíṣọ èèyàn máa ń lẹ́yìn tẹ́yàn ń tijú ṣé nítorí ọ̀rọ̀ òṣèlú ẹ dákun bí ẹ bá ro sùúrù pin pé mọ́tò ni ọmọ ẹ̀ náà lè di gómìnà lọ́la ṣé wọ́n lọ́ọ́ máa Súrì ò lè di gómìnà lọ́la ni àti ilé ìyá Súrì àti ilé bàbá Súrì Ìbàdàn ni. kí ló dé béèyàn ò tiẹ̀ mọ̀ yẹn èèyàn tààrà ajé bèlèǹtà sẹ́ńtẹ́ èèyàn mọ̀ bèlèǹtà tẹ́ ẹ bá ló mọ́tò ni ọ́n sọ̀pọ́tì ẹgbẹ́ kan nu mọ́tò èmi ò bá yín jiyàn. béèyàn bá ń wo Súrì ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò tí wọ́n bá ti dé lẹ́fù kan ojú wọn èé wálẹ̀ torí bójú bá ń wálẹ̀ jù wọ́n ní bára àárọ̀ ọ̀bá ṣe bí ẹni tó burú àwọn ọmọ kéékèèké wọ́n ò rí fín àwọn mọ́tò ìbáwí gbọ́dọ̀ wà ojú àwọn ọ̀gá wọn gbọ́dọ̀ máa lé ní gbogbo ìgbà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe wọ́n gbọ́dọ̀ máa bá wọn pa mìídìn báyìí náà rí bí ṣe ń sunkún lórí program tí èsì pé ẹkú pé èèyàn ń pretend torí bẹ́ẹ̀ yẹn bá ń pretend tó fi sọ ọ̀rọ̀ tán omi ẹkún òkú bẹ́ẹ̀ lẹ́kún gbọ̀n bẹ́ẹ̀ lohun ẹ̀ ń shake ṣe Súrì gbogbo ẹ̀yin oníròyìn gbogbo ẹ lọ sókè Adó ẹ lọ bèèrè Súrì ẹ tẹ̀ lọ fi ṣèwádìí ẹlẹ́kàwé èèyàn wá sọ tán bá lójú ẹ̀ mọ́ ìní gbẹ̀tọ́ ọba súnmọ́ Súrì àwọn mọ̀ pé bọ́ọ̀lù ń ṣe dànù. gbogbo wa àjọṣe kéré dàgbà ni àjọ gbá bọ́ọ̀lù dàgbà ni nígbà ọ̀yá lolúkálukú ló ń bọ́ sáàyè rẹ̀ pẹ̀lú ẹ̀ náà kò tún jìnnà sílé kìí ṣe pé tọ́lọ́run wá dá lóhùn tán tó wá gbàgbé Òkè Adú ṣèbí lásán ó tún ṣe street light káàkiri kíkan lára àwọn ọmọ wa tí ń bẹ lábùjá kóhùn tó wá ṣe ní ńlá káàkiri fún wa gbogbo inú agboolé Súrì lọ́kọ́ wá ṣe street light alákọ̀ọ́kọ́ kọ́ ọmọ wa tí ń bẹ lábùjá tó wá ṣe ní ńlá táwa náà wá rí tó wá pọ̀ káàkiri gbogbo agboolé yẹn alẹ́ èèyàn o kí ló wá dé ọlọ́sìn mú yín ní ìsìn ó ti wá sọ gbagba ní ìsìn àgbẹ̀ tí ń bi yín nínú ó ní Oríyọmí ló ń bá lọ gẹ́gẹ́ bí gọ́vnọ̀ Ọlámọ̀lókè Tinubu ni mo sì jẹ́rìí alákànbí mi ọmọ olódò dẹ ojú yọbọ́ bàbá lóògùn ọ̀fẹ́ o òun èsì ìfẹ́ gbọ́gbé yàjọmọ rẹ̀ ojú ẹsẹ̀ ni ó dìde sí kọ̀tà bẹ́ẹ̀ wà kọ́lé padà bẹ́ẹ̀ lè kọ́lé padà ní ìsìn káwa máa wò kódà ẹ mẹ́jà fi ọ̀rọ̀ òṣèlú bínú bá ń bí ni inú lè bí àgbàlagbà ó tẹ̀ mọ́ra yọ tẹ̀ mọ́ra tí Súrì bá lóun ọ̀bá yín ṣe Súrì nìkan lẹni tí ó sọ pé wọn ọ̀bá yín ṣe àìmọye èèyàn lọ́la tí ó sọ pé àwọn ọ̀bá yín ṣe àìsìmọye èèyàn tí ó tún bá yín ṣe tábà lé nǹkan tọwọ́ ọba ọba tó lóyún tọ́lọ́n bá ní Ṣèyí Mákindé ó ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò sí tó lè yẹ ní lílo sáfíìsì àwọn èèyàn lọ́la tọ́lọ́n bá ní Ṣèyí Mákindé ó ṣe president lọ́la kò sẹ́ni tó lè yẹ ìbáwọn èèyàn tá a nílò náà ni làwọn afẹ́ fi nǹkan tí ò da afẹ́ fi ba nǹkan jẹ́ yìí ṣe ká máa lè sòdodo ọ̀rọ̀ torí kẹ́ má bà wá gbé wa àbí kẹ́ má bà wọlé wa àbí kẹ́ má bà pa wá dey play. àwa náà ti múra yín lẹ o àwa bàbá ẹ̀yìn lágbára àbá wà lọ́lọ́run àwa sì mọ bí ẹ ṣe ń pe Ọlọ́run kódà à ń parọ́ adigunjalè ní Súrì ẹ tún wá mú ọmọ rẹ̀ Bíọ́dún tó dé láti Holland inú mi dùn gbà mo gbọ́ interview ọmọ yẹn sọ̀rọ̀ làákàyè bẹ́ẹ̀ bá lọ kóòtù mẹ́wàá ní ìsìn ọwọ́ ti bà yín ọmọ ní nígbà wọn ní káwọ́ dojúbolẹ̀ làwọn bá dojúbolẹ̀ nígbà ọ̀pẹ́ o wọ́n bá ní káwọ́ gbójú òkè làwọn bá ti rí ìbọn níbo lẹ ti rélè wọ́n ní inú ilé làwọn ti kó jáde bóò láà ṣe mọ̀ SARS warrant dà ẹ̀ńtẹ́ fẹ́ lọ kóró ẹrù bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ kó mọ̀ ǹjẹ́ lọ́ọ̀yà rẹ̀ wà ń bẹ̀ òǹgò sí ń lé àwọn ọmọọṣẹ́ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lẹ́kọ́ nínú òfin wo ló wà bẹ́ẹ̀ tó ṣe wá pàréèdì ọmọ ẹ̀ ṣe bí ìjọba sọ pé kẹ́yìn ọlọ́pàá mọ́ pàréèdì èèyàn mọ́
ájì Túnjí Dìísù àwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe o wọ́n pàrẹ́jọ ọmọ súrì tí èé sọ̀daràn o wọn ò sì fi í lẹ̀ o ẹ fọmọ sùràjù lẹ̀ fi bí ọdún lẹ̀ o bí ọdún èso lè o ilé bàbá ọmọ lọmọ ń gbé o ẹ mú lóòtẹ́ẹ̀lì ẹ mú lé gbó ẹ mú lójú ọ̀nà ilé bàbá rẹ̀ lẹ ti mú ẹ fi lẹ̀ èmi lẹ wá wá ẹ wá bọ́mọ mi àtìyàwó mi ṣèbẹ́mi lẹ wá wá kí lọ́kàn ẹ fọmọ ọlọ́mọ lẹ́nà o ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọnìyàn dà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ìbàdàn dà a sì ṣe bí páàrí àfòwúdi etí alẹ́ òrí mójú àkódà ṣé ká máa lè ṣe dédé ẹ̀rọ nítorí pé gbogbo ẹ̀ yóò tún di ìtàn ká má wàá lè sòdodo ọ̀rọ̀ ṣé nítorí ọ̀rọ̀ òṣèlú yìí náà ẹ bá sì lẹ bẹ́ẹ̀ bá láà kórìíra gómìnà ẹ wí torí èmi dìbò fún Ṣèyí Mákindé bí Ṣèyí Mákindé bá sì ṣe nǹkan bá ìgbà tá a bá ń travel tá a ń sọ ọ̀nà báyìí gómìnà ló ṣe nǹkan báyìí gómìnà ló ṣe so ojú yín fọ́ngbà wọn tẹ bá wá sọ gbélé tẹ wá rí nísìn kò gba ti gómìnà gbogbo wa ò lè gba ti gómìnà bá a bá sì gba ti àgbà ti ẹ̀rú kò sì sí tí ó ṣe fún wa ó ní gómìnà ìsìkọ́tò kí wọ́n bújọba nígbà wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tíyàwó Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àkàrà àwọn àyànbọ̀lì ní àgbàdo ní tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri nígbà ọkọ rẹ̀ ó sì pé ìyá alákàrà níta fàájì Rẹ̀mí Tinubu ìyá alákàrà níta fàájì láàmú pé ọ́ ìmọ̀bìlà káyé yìí sọnù sí àwọn kan ń bẹ pure water table water mineral gbogbo tẹ́ fi ń ṣe bísínẹ́sì kò ju 10,000 lọ lójúmọ́ tí wọ́n sì rí géènì wọn tí wọ́n ń jẹ àwọn míì ń bẹ àkàrà wọn ń dín tó sì ń pé wọn ń rán ọmọ léèwé ń bẹ àwọn míì ń bẹ obì ni wọ́n ń tà àwọn míì ń bẹ ata ni wọ́n ń tà sírò àwọn yẹn ṣé 50 million lẹ fẹ́ gbé fún wọn ni ihun tó ń sọ ni wípé tó àwọn eléyìí ẹ̀yin gómìnà ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ ẹ jẹ́ kí nǹkan máa dọ́dọ̀ wọn ẹ fún wọn ní grant ẹ rẹ́gísítà ọkọ̀ wọn ọyẹ ẹgbà ẹ fi kún ẹlòmíì ń bẹ ó fẹ́ ta ọjà kò wóró gba ṣọ́ọ̀pù ẹ fún gbogbo àwọn tó ń ṣe tó dákọ pé àwọn ná 2 billion fáwọn kan láti empower àwọn èèyàn rí yẹn sọ. ìran kan nu ẹlẹ́ẹ̀kẹrin níbodè sáàdú àwọn OPC kọ́ àwọn ìrù ẹkùn ní ìrù ẹkùn lọ́ndà Chief Olóyè Dr. Sunday Igboho Òòṣà owó baba Adámi Ọ̀rànmíyàn wọ́n gba ìyá àtọmọ ọmọ ọdún 2 àti ìyá rẹ̀ wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ní ẹrù bá ẹlòmíì gbọ́ta lọ tó ṣe pé ibi tó bá lọ owó sí òdìgbére ooo àṣẹ ti wẹ̀ ìpínlẹ̀ Kwara tó nù o àwọn ìwé ẹkùn ti ṣiṣẹ́ London Olóyè Ìgbòho náà ni níta afẹ́kẹ́yìn OPC ó ṣẹnu kìíkàn ṣe tẹ́ wá bísí lórí social media ẹ̀ níṣẹ́ ni ẹ kàn wá bísí lórí social media ta ló tún bú ààrẹ ìtẹ́ ń bá ká nìyẹn ẹ̀yin OPC ẹ̀yin náà ẹ̀ bọ́ gbó ẹ̀yin lẹ́kún ní 5 million níyín àwọn ọ̀bá yín jiyàn 5 million l'OPC adúpẹ́ àní ẹ má waste energy ẹ má lo 5 million ẹ ti ẹ̀ lo 10,000 péré ẹ kó wọn dàgbó nígbà tí Ìgbòho ṣe tiẹ̀ ní ìsìn ẹnìkan kan ọ̀dàwó fún ẹnìkan kan kọ̀sọ́gbò nídìí owó àkàrà kọ̀sọ́gbò nídìí owó búrẹ́dì kọ̀sọ́gbò nídìí owó pure water ẹ̀yin náà ṣe bí OPC ṣe bẹ́ẹ̀ ló lọ ẹ̀ ń dáwó náà Kakanfò ẹ̀ dà wọ́n èèyàn ó ti pẹ́ jù kíákíá Ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ dà wọ́n èèyàn gbó kí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ ká máa sẹ́ni fídíò sí wa káwọn á máa post ẹ̀ pé àwọn OPC Ààrẹ Ọ̀nà Kakanfò rèé o àwọn OPC Ààrẹ Ọ̀nà Kakanfò rèé o. Gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́ èmi ò tó padà sọ́dọ̀ yín o bẹ́ẹ̀ bàbí inú lẹ́ bínú o àmọ́ inú tẹ́ bá wá bí ọmọ dáadáa ní ká ẹ fi bí o ẹnjìnà Abíọ́dún mi Olúṣèyí Mákindé àwọn èèyàn wa tó wà nínú igbó níjọba ìbílẹ̀ Oríire ń kọ́ o àmọ́ gbọ́ nǹkan kan nípa wọn
gbogbo kọ́fì tá a ṣe àgbọ̀ àwọn iléèwé ti láwọn wọlé padà NUT wọ́n ti sanwó lé ìyanṣẹ́lódì ṣùgbọ́n ṣètò ààbò ti wà láàrin gbogbo àwọn iléèwé tí ń bẹ ń gbèríko èmi ò gbọ́dọ̀ gbọ́ pé wọ́n tún káwọn ọmọ kan lọ léèwé o èmi ò bínú o inú ìpẹ́ bí mi o torí bàbá ọmọ kan lèmi náà èmi ìpẹ́ bínú o gómìnà wa ẹja rò dáadáa o ìwọ̀n àfẹ́ máa gbọ́ èmi mọ jẹ̀bi o bẹ́ẹ̀ bá lóun jẹ̀bi lélẹ̀ àlè gbá o sẹ́mọ̀ pẹ̀lẹ́ náà fẹ́ yíwọ́ gómìnà wa ṣètò ààbò ti wà ní gbogbo ìgbèríko ìjà ti lé àwọn fúlàní ọ̀daràn yìí lọ tán ìjà ti ní forest guide bí torí bóyá àìbùn wa gbọ́ ni òjò káwọ̀ ọmọ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ń ṣe ẹ máa bùn wa gbọ́ táàbì lè máa fọkàn àwọn aráàlú balẹ̀ pé ẹ lọ fọkàn balẹ̀ àti láwọn forest guide o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pèsè wọn o torí kọ́fì tá a ṣe ààrẹ èso tí kọ́fì so àwọ̀ ò rí o láwa àárí wàláì àwọn aráàlú àárí kọ́fì tá a la ṣe èyí táwọn èèyàn sọ ni pé nígbà tí Ìgbòho Òòṣà tó ti bọ́nú igbó tó ti fẹ́ mọ́ súnmọ́ agbègbè ń tó ti sọ pé ibi táwọn Fúlàní ti ń wakùsà nínú igbó wa àwọn ò lé wọn kúrò bẹ́ẹ̀ ní báání ìní àfidìgbà kọfí ìdáràlú ń sọnù báràlú ṣe ń sọ lèmi sì ń gbọ́ lẹ́nu mi náà sì ń gbé jáde torí àwọn òrí gbogbo kọfí ní ìṣe àríláríjà rẹ̀ gbogbo ìyanṣẹ́lódì àwọn olùkọ́ àríláríjà rẹ̀ ṣùgbọ́n tá ẹ̀yin olùkọ́ àtẹ̀yin òṣìṣẹ́ báǹkì ni onímọ́tò ní gbogbo wa ẹjẹ́ àjọ jàjà ilé ẹ̀kan náà à ń pariwo ẹjẹ́ àjọ jàjà ilé ẹ̀kan náà àwọn bàbá wa àìjátán kí wọ́n gba Ìlọrin padà ìtàláàfin Àtìbà àtolúyọ̀lé àti Kúrúnmí ẹjẹ́ àfihànlẹ̀ kí wọ́n jókòó ti kíní nílọrin kọ́ba lè dá wọn nígbà tí jagun Òṣogbo lọ́yẹ̀ wo ti gbá ogun ńlá jọ kí wọ́n ti lọ lé wọn kúrò nílọrin ìlọ́dọ̀ràn sí wa lọ́rùn yìí o ìlọ́dọ̀ràn sí wa lọ́rùn yìí o mò ń pariwo ẹjẹ́ máa gbá àwọn èèyàn sókè lórí TikTok àwọn tá a bá fẹ́ dá ètò lórí WhatsApp +234-8023687432 láfi dá sétò. Bákan náà mo kí bàbá mi kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Àkànní Òòṣà bàbá ń bẹ ní orílẹ̀-èdè Brazil lọ́wọ́lọ́wọ́ bàbá mi Àkànní Òòṣà ń bẹ ní orílẹ̀-èdè Brazil lọ́wọ́lọ́wọ́ tó Báṣọ̀run ẹ ti wà ń bẹ o ẹ mọ̀ kújọ́ mẹ́ta Báṣọ̀run. mọ́kànmọ́ ti ẹ̀ lẹ́ ní jàre ọ̀rọ̀ yẹn dàbí nǹkan jọba wá sí olóyè Ìgbòho ní ìsìn ipò wo làbá wà báyìí. Ọlọ́run máa ṣàánú fún wa mọ̀ ni. Àbáni abá Ṣèyí Mákindé sọ̀rọ̀ bọ̀ alágídí ológun ni kọ́kọ́ gba táìtù tó fún Gani Adams yẹn náà Ọ̀yọ́ state kìíní kan tí wọ́n fi dé. Ambassador Àmọ̀tẹ́kùn ambassador máa wọlé. Pẹ̀lú irú táwọn ọmọ rẹ̀ ń sọ sí Mọ́gàjí Kọ́lá Olóòtú ká ní èso máa lè Ìbàdàn tí wọ́n ń pè ó ti yẹ kó gba táìtù lé ní báyìí. Ẹbí làwa náà sì ti ṣe báyìí. O lè máa gbọ́ wa bó sì gbọ́ wa àwọn ọmọ rẹ tó dá káàkiri wọn ó jíṣẹ́ fún ọ. Báyìí mo ti ṣe tí mo fi mú ẹ̀rù èsì jẹ ẹ̀rù mọ́ burúkú ti rà. Bẹ́ẹ̀ni. Mo rò pé irú tó ṣe láyé Frederick Fáṣẹ̀hù tẹ́jẹ̀ sàn káàkiri láàrin àwọn ọmọ Yorùbá lọ́ọ̀dẹ̀wò pẹ̀lú olóyè Ìgbòho kó o rántí pé bàbá wa ti ń bẹ l'Ábùjá tí gbogbo wa bá kọ pẹsíṣàn nílẹ̀ Yorùbá mọ́ ọ pé kí wọ́n gbé ọ ọlọ àlọ́ lámìrámìnú á ní wọ́n tí ọmọ bìí kan kù jẹ́ ní kọ́ lọ́mọ jẹ́ngbẹ̀ òwú ló fara ayé òwú ló fèrò ọ̀run. A ní ẹ̀mọ́ tó fọ́ ní ìyá Kàsẹ́ẹ̀tì dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ̀ bá tún bẹ̀rẹ̀ sí ní bú ìyá Kàsẹ́ẹ̀tì tó ṣe wípé n tó fojú Sunday Ìgbòho rí lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ gbà tí ìyá Kàsẹ́ẹ̀tì ó tiẹ̀ wá parí ọ̀rọ̀ ibì kan lè bí rí gbámú tọrọ rè tètè yé mi ọ̀rọ̀ tí ó yé mi mọ̀ pẹ́ ìyá ní Gani sọ̀rọ̀ pé tápàjọ ni wá tápà ní mí tápà ní ọ́ ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Èjì náà bá bó
torí pé mi ò rí irú kéèyàn mọ́ lójútì ní máa yẹn ọ̀dà gbádá ó sì bolẹ̀ ó déwájú àwọn lọ́balọ́ba ọmọ ṣe gàrú àwọn èèyàn kan wú ẹran ó tún wá dọ́rọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn wa ẹtí tún wá. ọlọ́dọ̀ àwọn ọba tó lè ṣe gàrú o kò tó bẹ́ẹ̀ kọ́ wá ṣe gàrú wájú Olúbàdàn wọ́n lè jáde láàfin Ìbàdàn ọmọ gbárẹ́dẹ̀rẹ̀dẹ̀. tó ti dé Ìbàdàn látijọ́ yìí tó ti wá jí bàbá Olúbàdàn ni. a kò lè wá nígbà ọmọ gbójúra wọn lọ ọmọ ìlú àwọn jagunjagun là wà. ọmọbìnrin bíi Rótìmí Olúmàpò tó ti ṣe gbogbo wọn tó ní kẹ́ni ẹlẹ́ni mọ́ búra lórí. ẹ wo Rótìmí Olúmọ one of the respected OPC member comrade ni comrade Rótìmí Olúmọ. tẹ́mọ̀ kí bó ti parọ́ mọ́ bàbá bá ṣe nìyẹn gbà yẹn pé ó gbowó táwọn èèyàn fi tẹ̀lé. bẹ́ẹ̀ ni. táwọn kí wọ́n gẹ́gẹ́ lọ wá gbowó lọ́wọ́ Láàmú Ìbàdàn. ẹ wo bí wọ́n ti para wọn pàkúpà ńgbà yẹn alákà àgò kí lórúkọ tí ìyànà mọ̀dínà yìí ti ń jẹ́ bàbá wàlíà. mọ́nà pẹ̀lú wàhálà yẹn lọ fẹ́ dálẹ̀ ní ìsìn Fúlàní títí bá rẹ wa fa wàhálà for donkey years tó fẹ́ pé àti àtáàkì wọn tó bó ti dìfẹ́ǹsì la máa ń ṣe fún wọn látijọ́ yìí. bẹ́ẹ̀ni àti àtáàkì rí bẹ́ẹ̀ni. àtáàkì wọn àdìfẹ́ tábà àtáàkì wọn wò ní sinmi. bẹ́ẹ̀ni. ẹ wo ní sí tolóyè tẹ post yẹn ó ṣe é pé tí gbogbo ẹ̀ bá lọ tó bá bọ̀ àárín Kwara làwọn èèyàn máa ń rá sí. olórí burú ẹbí àwọn ẹdẹ bẹbẹ tí ó fọwọ́ lẹ́nu. ẹ wo àwọn tí wọ́n kó lẹ́kìtì náà Kwara náà wọ́n wọlé sí. Kwara náà wọ́n wọlé sí. àdé pariwo pé ibi tí pọ́blẹ́mù wa wà ní látijọ́ yìí ó káwọn ọmọ rẹ lọ́bẹ̀ ẹni tí gbogbo òlù ń fẹ́ mọ́ pé báyà àwọn àgbẹ̀ àwọn OPC tán rìfọ́ọ̀mù wọn bẹ ẹnìkan kò sí lẹ́yìn rẹ mọ́ kó o lè gbọ́ àwọn tẹ́ ẹjọ́ ń ṣe wérewère yìí tí wọn ò ju 13 lọ àwọn ọmọ ogun tó nínú àwọn gàdẹ̀ ní àwọn èèyàn sọ̀tọ̀ fún ládùúgbò bí tí wọ́n bá gbé kó o lè gbọ́. ẹ jẹ́ ìsọ̀sìnrí fún yín àwọn tó rò pé òní Ìbàdàn ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gba fọ́ọ̀mù ìrù ẹkùn ní ìsìn ẹ rí tí gbogbo wọn máa kú òun bẹ́ẹ̀ àwọn òṣò OPC mọ́ o ìrù ẹkùn làwọn ó ṣe kí wọ́n rí mú bọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n rí mú bọ̀. gbogbo owó lọ́wọ́ Jonathan inú ilé ló kó sí lòun wò lójú ọmọ ojú ọ̀rọ̀ lárí èmi kí náà ni wọ́n náwó. òtẹ́ẹ̀lì wọn fowó wa kọ́ àwọn ọlọ́mọ sì fara gbọ́tánú gbó. wọ́n sì fara gbọ́tánú gbó lórí pipeline sáwọn èèyàn lásán ló ń ṣe bọ́ǹkì ni káwọn tó ń ṣe bọ́ǹkì ìdánwò lọ pẹ̀lú gbọ́dú ó ṣe bálabàlá lọ àwọn èèyàn wọ́ ọ̀ràn wọ́n wọ̀ láwò sunkún owó rà rẹ láwò rẹ rìn. bóyá tẹ bá wa sọ̀rọ̀ sí wọn bóyá wọn á dìde ogun. torí tó lóye tó mú bọ́ọ̀lù. wọ́n láláàfin ni máa ń sígun fún wọn aláàfin nílẹ̀ sí ni mo ti sígun fún ọ wọn ò tún torí ẹ̀ dìde àbí kí ló tún kù àbí aláàfin ni mo sígun fún ọ kò tún torí ẹ̀ dìde. ọ̀lẹ́gbàá tí òkòdó ńlá. nígbà wọn pé àwọn bàbá wa lé pàtà ọ̀nà oníbodè Ìgbòho bí wọ́n ṣe pe Sunday Ìgbòho báyìí lọ́fọ̀ etí ẹ̀ dédédé àwọn bàbá mi wọ́n ń pè nígbà òde bẹ́ẹ̀. ìbò ògbó ti ráyè kọ́ máa wá gbádá ká máa olórí ogun ká máa wá gbádá kí. àbí ààrẹ ń pè ọwọ́ òbí fani ọba pé olóyè sáré lọ lọ́wọ́ kan ní pé àwọn bàbá mi ní tèmi. olórí ogun ká máa wá gbádá kí. olórí ogun ká máa wá gbádá kí. kí ẹ wá mọ́ dojúkọ. ẹ̀yin èèyàn ẹ má bínú ọ̀rọ̀ fámílì là ń sọ ni pẹ̀lú Basọ̀run tí bá ti ní mọ̀lẹ́bí ọ̀rọ̀ léli àwọn èèyàn máa ń gbọ́ bá a ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn ń gbọ́rọ̀ wa. ọ̀rọ̀ fámílì là ń sọ àwọn èèyàn sì máa àwọn náà ṣe lè máa fetí mọ́gànà ọ̀rọ̀ fámílì wa là ń sọ mo ti rí Basọ̀run ti pé ọ̀rọ̀ mọ̀lẹ́bí là ń sọ. ẹ mọ̀ kí dọ́ọ̀rọ̀ súrì ẹ mọ̀ kí mo jọ́ìn. bẹ́ẹ̀ni mo súrì dáadáa. mo lè náà ní kí n sọlẹ̀ everybody lọ mọ̀. àsúrì èyí sọlẹ̀. mọ o ti mú mi lódò ní ìṣẹ́ everybody ti rí pé ikùn ẹ ti fẹ́ bẹ́. àwọn èèyàn ti ń fẹ̀sùn kàn báwọn ọmọ tí wọ́n gbé ní oríire àbí níbo ni. oríire local government. wọ́n ní ló fi dìde ara
oríire local government tó fi dìgbì àkọ́fín níjọ́wọ́ bí ó rí bẹ́ẹ̀ sí kò tí mọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀. èèyàn bọ́ ṣiṣẹ́ láti 2015 di 2023 ẹ ti pín gààrí everybody ló mọ̀ pé àwọn ọmọ onímọ́tò àtẹ̀yìn olóṣèlú lẹ́jọ́ ń ṣiṣẹ́ torí kálukú ọmọ dùn bí wọ́n ti jẹ́ alága Ọ̀yọ́ state torí ẹ̀ ló fi lọ wọlé orílẹ̀ ìwọ náà bímọ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀ka rẹ kò sí tọmọ súrì náà lè dì lọ́la o ilẹ̀ Yorùbá níbẹ̀ wo kì í ṣe ilẹ̀ ẹnì kankan o ilẹ̀ ó tù ní o. àbí nígbà ṣé Bọ́lá Ìgè gbọ́ ọkọ̀ Ṣèyí Mákindé rí tó fi jáde láyé. àbí bàbá ńlá wa látòsà ìbákọ̀pẹ́dẹ́mu ni. akọ̀pẹ́dẹ́mu lọ́ba wọ̀ Ìbàdàn. lórí gbogbo ẹ̀ ó tù. bẹ́ẹ̀ ni. lọ́ba wọ̀ Ìbàdàn ó sì dó lórí ogun. bẹ́ẹ̀ ó ni. ti pé lónìí ọkọ̀ ọ̀rọ̀ parí dọ̀la. bẹ́ẹ̀ ni. kò sẹ́ńtì ọ̀mọ́. Asúbíaró. torí ẹ̀mí tí ń gbénu Asúbíaró Agẹdẹgúdù abòkè díẹ̀ sóògùn. bẹ́ẹ̀ ni. àmọ́ tó wọnú Ṣèyí yìí ebi ò rí irú eléyìí rí. àjàmí tó ti jẹ̀kọ́ àná ni gbogbo ìyẹn ló ti wá pàjá tán bóyá wà kó lọ lú àwọn ìyàwó rẹ̀ ní ọba parí níṣì àtìmọ̀ ẹ sábà wà wá àwọn ọmọ ọlọ́mọ tí wá ní àkùnkùn ní ẹ fún wa sálárì àbáyé ṣiṣẹ́ àṣìlẹ ẹgbà wá sí Àmọ̀tẹ́kùn àbí olùdẹrọ àwọn ọmọ ọlọ́mọ ń bẹnu gbó ó ti pé 58 days lẹ́nàdù kí ló pé báyìí. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta lásìkò òjò ẹ sì ń ró oorun sùn ẹ tún dáná mọ̀ràn àwọn kan bẹnu gbọ́ àti ìrí wọn ẹ tún wọlé ará àgbòrò tẹ́fẹ́ lé gbogbo wa sínú gbòdì káfẹ́ kan mọ̀ torí ní táwọn Fúlàní wọn gbé fún wọn ò yé mi lẹ́ẹ̀kan náà ẹ kàn mọ ṣe pósìtì tí agbára yín ò ní gbé àwọn Fúlàní wà mọ̀ dì ọ́ mọ̀ wòran rẹ̀ ràn ṣé Fúlàní sọ̀rọ̀ kankan fúnra wa rí ni àbí wọ́n nífẹ̀ẹ́ wa tí bá ṣe wọ́n Nàìjíríà tí ò fi yẹ kó ní kálukú rí lọ́tọ̀ọ̀tọ̀ tipẹ́tipẹ́ tí bá ṣe àwọn alábọ̀dé lọ́rí. bẹ́ẹ̀ ni. àwọn tí wọn náà sì ti rí ní ìsìn ojú wọn ti dá wọn ti rí pé Fúlàní ò lè sọ̀rọ̀ ẹ̀ràn wa táyé òfin àwọn ti pa àwọn èèyàn pakúpa gbogbo àwọn olórí ogun wọn tàn wọn gbàgbọ́ lọ́wọ́ wọn wọn tún ní wọn ṣe fìjìláńtẹ́ kẹ́ lè rí wọn pa. ní Kwara. ní Kwara yàrá ń bá káàkiri àti ìbọn bẹ́ẹ̀ wọ́n ti wá wọ̀ gbòòrò wá lọ́yọ̀ọ́ wọ́n ti ń kó wa lọ́mọ kó wa lé àwọn ẹ̀gbọ́n kó wa lápójú gbogbo wa ní wọ́n fi bẹ́ẹ̀ bàbá ògbódò lórí bóyè lókun ni broad light àti torí ẹ̀ yàwó ọjọ́ ọ̀lọ́ káwa náà ló máa pa àwọn Fúlàní tí ń gbé bẹ́ẹ̀ àṣà bọ̀wọ̀ fófin ìjọ kan gbogbo àwọn èèyàn yarí àwọn OPC láwọn ní ọmọ ogun 5 million gbogbo mílítírì Nàìjíríà gan ò pé 1 million ẹ̀ẹ̀kan tó wá tòótọ́ ibi tẹ́ ẹ̀ fún àwọn èèyàn lọ yìí táwọn èèyàn bá dé etí kòtò tẹ́ bá kọjú padà kọ̀mọ̀ sí tí jẹ́ gómìnà bẹ́ẹ̀ àwọn aráàlú bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ ìran wọn fún mọ̀ pé Olúbàdàn dá security lẹ̀ ọ̀gbẹ́sẹ̀ lé pàṣípàì. Ìbàdàn guide. òun ní kínní òjò ṣiṣẹ́ Ìbàdàn guide òjò ṣiṣẹ́ wọ́n fún bòun ní security ọ̀sán lágídí torí pé president ti ń bẹ l'Àbújá ní ojú ó lè sọ̀rọ̀ Ìgbòho fi ń ṣèwọ̀n bá tí ń ṣe ọba Ìgbòho ò sì fojú pamọ́ ọmọ mi máa bọ̀ lé Ògúndé. bẹ́ẹ̀ ni. gbogbo tí ń kọ lápá kóòdù ìgbà tí ẹ̀yin kiri búrẹ́dì láàrin gbòòrò Ìbàdàn gómìnà mọ̀ fẹ́ mọ̀ di gómìnà. ṣé gómìnà wá kiri búrẹ́dì rè kú gan. wọ́n kiri búrẹ́dì rí dáadáa ẹ̀rọ lọ́wọ́ mo ti máa parọ́ mọ́ wọn. ọ̀gá ọmọ wa ga o àṣẹ kankan náà ti ẹ̀jọ́ ni wá àṣàlà ń kó òjọ́ ni wá àṣọ máa gbolé làwọn náà. èmi rò pé GRA Èkó lábà ni wọ́n ń gbé ńgbà náà ni. ti ṣe é yín súnmọ́ títì rí. táwọn dá sọ̀rọ̀ fámìlì tá à ń sọ èmi àmọ́ báwọn èèyàn ṣe máa ń tẹ́tí sọ̀rọ̀ mọ̀lẹ́bí à ń sọ̀rọ̀ fámìlì wa. àwọn èèyàn pé ìbá ìtorí Ọlọ́run ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe tó bá di February March ní sí tẹ́ bá ti dìbò tán ẹ̀yin náà ti mọ̀ pé part time lady government house torí ẹ ti ń bọ̀ ẹ mọ̀ fi hàn security door ní tí wàhálà bá ṣẹlẹ̀ tí ó kàgbára gbogbo wa ibi tó gbà sọ́ra lọ́ọ̀dì bá a ti ń jẹun ní ibi tá a ti ń mú mi ní July la bọ́ sí ẹjọ́. a ti dúpẹ́ o àwọn èèyàn wa lẹ́dàá oníyọ̀ a ti rí wọn o àmọ́ wọn ò dé dáadáa o. mo gbọ́ ẹni ò ṣe é wò kò ìyá yẹn ti kú ìyá àgbàlagbà yẹn. fídíò yẹn ń bẹ fídíò méjì wọ́n ti fi ṣọwọ́ sí mi tí ń bẹ lọ́wọ́ mi àwò gbọ́n mi lójú ni. ẹ̀yin náà nígbà táwọn èèyàn
tí wọ́n bá mú ìyá 84 years tí ń rin bíi 20 miles kí ni ó ṣẹlẹ̀ láàrin ìgbà tí olóyè ṣé mi gan lè ní 20 miles ṣé mo lè ní 2 miles bí mo ti wà yìí. kọ́lọ́mọ́ dá wa padà sẹ́yìn. ẹja pípù yìí ò lójú àánú. bá sọ̀rọ̀ ẹja fẹ́lòmíì náà láàyè kí wọ́n sọ̀rọ̀ Àyùbá Olúbàdàn ẹgbọ́n sókè. bàbá wa yóò pìtàn èmi ò sí bẹ́ẹ̀ o èyí sì lé o. ẹ̀yin tí mo ti dákọ yín èmi máa dákọ yín mọ̀ ni Àyùbá Olúbàdàn lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wà lọ́dọ̀ bẹ́ẹ̀ wà nínú ẹ ti mọ̀ pé ní Olúbàdàn lẹ́ẹ̀sà sí. wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n ti ṣe ní fúfú yẹ kọ́lọ́ba àti dáadáa fún wọn. ìṣẹ̀lẹ̀ kan láfikún díẹ̀ lórí ẹ̀ ní pé ní ọ̀rọ̀ bọ̀dá wa Súrì láti péjú kí gómìnà dákun gbogbo ń tán ṣe yìí ó wà obvious ẹni tó jẹ́ obvious ní pé ó fojú hàn tí gbogbo àwọn èèyàn mọ̀ pé òṣèlú lẹ̀ ń lò fẹ́ nìyí. tẹ́ bá wo fídíò tẹ́ bá wo